Ẹ̀yin tèmi, a tún ti dé bá a ṣe máa ń dé. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun Àrùn tó ṣẹ̀ṣẹ̀ jáde? Sinimá ọ̀hún dùn lọ́pọ̀lọpọ̀, gbọ́ngbọ́n kan sí i. Sinimá tó gbé àṣà àti ìṣe wa lárugẹ. Tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ comment, kí ẹ dẹ̀ share. A ó sì sẹ́ndì líǹkì yẹn sí yín direct. Ẹ̀yin tèmi, Yorùbá bọ̀ wọ́n ní lórí olúgbọ́n ṣe eré, ó dórí àrẹ̀sà, àrẹ̀sà náà ṣe eré, ó dé orí ọwárọ̀gbọ́ àga. Báwo ló ṣe ṣe tiẹ̀? Ẹ̀yin tèmi, ó lágbára. Sinimá yìí ó dùn gbọ́ngbọ́n kan sí i. Ǹjẹ́ ìwà tí Adérọ́pò tó wù, ǹjẹ́ ó dára? Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá fetí gbé ìyàwó ọ̀rọ̀. Wọ́n ní ọba tó jẹ tìlú bàjẹ́, orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. Èyí tó jẹ tí ìlú sì tòrò tó tùṣẹ, orúkọ rẹ̀ náà ò ní parẹ́ nínú ìwé ìtàn. Sinimá tuntun Àrùn, àwọn márùn-ún wọ́n pàdé nídìí àrùn. Ǹjẹ́ ṣé ìrìn àjò tí àwọn èèyàn márùn-ún tí wọ́n rìn, ǹjẹ́ ó so èso rere bí àbí kò so èso rere? Ǹjẹ́ tó bá jẹ́ mi, tó bá jẹ́ ìwọ, ǹjẹ́ o lè fa ara rẹ sílẹ̀ kí o rin ìrìn àjò ńlá yìí fún ìlú rẹ? Àwọn akíkanjú èèyàn, wọ́n gbéra, wọ́n rin ìrìn àjò ńlá yìí nítorí ìlú wọn. Ọ̀tọ̀ lẹni tí ó ṣẹ̀, ọ̀tọ̀ ni ẹni tó ń jìyà ẹ̀ṣẹ̀. Wọ́n ní a ó bẹ ẹ̀ṣẹ̀ baba àti ìyàwó lára ọmọ láti ìran kìíní dé ìran kẹfà. Àwọn ìran baba ńlá baba Adérọ́pò ló ṣẹ̀, àwọn Adérọ́pò ló wá ń jìyà ẹ̀ṣẹ̀. Bá a ti wáyé páàrí láàrí. Ọmọ tó jẹ́ odi lọ́jọ́ kìíní àná tí wọ́n rò pé wọ́n lè fi ìyà àìmọ̀dí ìyà ẹ̀ṣẹ̀ jẹ, wọ́n fi ìyà jẹ arábìnrin yìí débi pé ọmọ bá bá a lájọṣepọ̀, ó sì pa á. Nígbà tí ọmọ náà kú tán, àṣé ègún ti wà lórí wọn. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kàkà kọ́mọ léèrè jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún un. Ǹjẹ́ òṣèré orítàgé wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá tuntun Àrùn yìí? Ṣé Ibrahim Chatta ni, àbí Fẹ́mi Adébáyọ̀, àbí Délé Odùlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ comment, kí ẹ like, kí ẹ sì subscribe, kí a lè sẹ́ndì apá kejì sinimá yìí sí yín direct. Wọ́n ní kò lè burúburú kó má kẹ́nìkan mọ́ ni, ẹni tó kù mọ́ ni ìyẹn la ò mọ̀. Tá a bá dijú kẹ́ni burúkú fi kọjá, ẹni rere máa kọjá, a ò ní mọ̀. Wọ́n sì ní tí a bá ní kí a ro bí ejò ṣe gùn ká ti bẹ́ẹ̀ tún tọ́ná sílé, a ó jọ gbogbo ilé gúrúgúrú. Àwọn òṣèré kó ipa takuntakun nínú sinimá yìí. Ó gbé àṣà àti ìṣe wa lárugẹ. Sinimá yìí kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ ká sẹ́ndì apá kejì sinimá yìí sí yín, ẹ comment ní comment section, kí ẹ like, kí ẹ sì subscribe. Wọ́n ní a kì í torí gbígbó kápajá, a kì í torí kíkàn kápàbò, a kì í torí kébékébé kápa òbúkọ. Gbogbo ìwọ̀nyí ni Oníkẹ́ ló rò nínú sinimá yìí tó fi jèbùrẹ́ tó fọwọ́ wọ́nú àwo olùgbẹ́bẹ̀. Ǹjẹ́ tó bá ṣe bí èmi àti ẹ̀yin ni, ṣé a lè jèbùrẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí Oníkẹ́ ti là kọjá? Ó ń wù mí ó wù ọ́. Ẹ̀yin tèmi, àfìgbà tí ìlú Olúgbọ́n tó gbé ẹbọ kàǹkà tí kagúnláyà, tí àwọn Àrùn tó mọ̀ di Àrùn, ìyẹn Ṣàngó, Ògún, Ọbàtálá, Èṣù àti Yèyé Ọ̀ṣun, tí wọ́n tó pé bíríkótó tán pé bíríkòtò, tí wọ́n pèsè ẹbọ kàǹkà, tí wọ́n sì rán àwọn márùn-ún lọ sí ìrìn àjò ńlá náà, ní ọ̀rọ̀ ìlú wọn tó yanjú. Ẹ̀kọ́ pọ̀ nínú sinimá yìí. Ẹ wò ó kí ẹ jẹ̀gbádùn ẹ̀. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì, ẹ subscribe, kí ẹ like, kí ẹ comment, kí a sì sẹ́ndì líǹkì yẹn sí yín direct.
èmi ni tìyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime ẹ mọ̀ bó skẹ́.